ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Pẹ̀lẹ́ díẹ̀. Kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu? Torí tí dáàdì bá dé tí wọ́n bá rí nǹkan kan níwájú inú wọn ní dùn sí. Sweetheart, má dàrẹ́ ẹ̀ láàmú náà. Tí a bá ní ìdí nǹkan kan tá fẹ́ jẹ àbí tá fẹ́ mu, má jẹ́ kó mọ pàápàá jùlọ dáàdì ni mo fẹ́ wá rí. Ìyẹn ló dẹ̀ ṣe kókó báyìí. So, àdúró de dáàdì, okay? Má dàrẹ́ ẹ̀ láàmú. Àlàáfíà Ọlọ́run kó wà pẹ̀lú. Ẹ rọra dáàdì, ẹ káàbọ̀ sá. Ẹ rọra sá. Bí wọ́n ṣe sọ fún mi pé àwọn èèyàn ńláńlá ń dúró dè mí, eré ni mo sábà. Ẹ rọra máa. Ẹ rọra dáàdì, yes sá. Àwa náà ò ní gbà yín lákòókò tó pọ̀ sá. Tẹ́ bá ṣàkíyèsí ẹ rí pé ẹ rí mi ní church for a few days. Actually mi ò sí nílé. So ìgbà tí mo dé ni ọkọ mi ṣàlàyé fún mi pé program kan wà tó ń ṣẹlẹ̀ ní church. Bẹ́ẹ̀ ni ní church wà lọ́wọ́lọ́wọ́. So àwa wò pé ó yẹ kí àwa náà wá ká dá sí program yẹn. Because èmi ò ní sí around máa tó padà síbi tí mo wà tẹ́lẹ̀ sá. Òun la ṣe ni pé ká kúkú wá support ní EBI since èmi ò ní sí around sá. Àwọn kan wò pé ká wá ṣe tiwa fún yín nílé sódà ó máa lè ní ìdí ayé náà. Bẹ́ẹ̀ni sá. Ẹ kú iṣẹ́ sá. Ìyẹn lẹ wá gbé ká mi mọ́lé. Ọlọ́run á gbé ire ká yẹn mọ́lé. Ó dáa bẹ́ẹ̀ bí ẹ ṣe sọ yẹn. Bọ̀ bí mi ṣe wò ni wípé ẹ ṣe wá dúpẹ́ yẹn ní church. Ohunkóhun tẹ́ bá fẹ́ fún wa, ẹ wá fún wa ń ṣojú gbogbo àwọn èèyàn church káwọn èèyàn mọ̀ wípé ẹ tún ti ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe. Irọ́ dádì. Ẹ jẹ́ ká wá ṣe títí wa báyìí. Ọlọ́run ti rí wa. Èyí tó jù nìyẹn sá. Ṣé gan. Sorry o, ṣé kò sí? Actually sir, a fẹ́ support program yẹn pẹ̀lú 200,000. Jésù Kristi. So èmi á transfer ẹ̀ sí. Jésù Kristi. Madam, Ọlọ́run á kọjú sí yín, á ṣe yín lóore. Àmín Jésù. Ẹ ti ń ga ẹ ò ní wálẹ̀. Àmín. Ìgbà àkọ́kọ́ kọ́ leléyìí tẹ́ máa ta wá lọ́rẹ nínú ìjọ wa. Òun lẹ tún ti ṣe yìí, Ọlọ́run ò ní gbàgbé yín. Àmín lórúkọ Jésù. Ògo yín á máa lọ sókè sí. Àmín Jésù. Ìjọ wa lójú, Ọlọ́run á jọ yín lójú. Àmín. Bọ̀dá Saamu Alajo. Bọ̀dá Sammu. Ẹ káàsán. Ọlọ́run máa wà pẹ̀lú yín. Ọlọ́run máa gbé yín ga sí. Ẹ máa ga sí ni. Ẹ ní wálẹ̀ láíláí. Òkè lẹ mú rù sí òkè lẹ máa lọ. Àmín. Mo wò ẹ tún ti ra mọ́tò mi. Já tuntun. Ẹ pẹ̀lẹ́. Brother Sam, ìyàwó mi nìkan lẹ kí ẹ kí mi. Ẹ̀yin ò kí mi, ẹ̀yin náà ò kí mi. Bẹ́ẹ̀ ṣe wá ń da ìyàwó yín ló sáré pè mí. Bra Saamu. Ó ní mo ṣe kí wọn. Ẹni tó lówó lọ́wọ́, irú òun bó ṣe lówó lọ́wọ́ yìí ń sìn, tó dẹ̀ tún níwà rẹ̀ lẹ́ẹ̀mọ̀ kan máa lówó sí ni. Kábọ̀ torí ẹni tí ò tí ì lówó tó bá ní ìgbéraga nǹkan problem ni. Ọ̀rọ̀ ẹ káàsán. Ẹ ti kí mi, ẹ pẹ̀lẹ́, ẹ̀yin náà àga, ẹ tó ìyàwó yín. Madam, ẹ pẹ̀lẹ́ mà, ẹ kú ọjọ́ mẹ́ta. Mo fẹ́ ní kí n wá bá yín lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni, àmọ́ inú mi dùn bí mo ṣe rí yín tẹ́ ẹ já tuntun yìí, tẹ́ ẹ tún wá dúró, tẹ́ ẹ tún hànà sí mi. Ẹ like white, ẹ pẹ̀lẹ́, Highlander, ẹ pẹ̀lẹ́, ẹ kúṣẹ́. Ṣé ẹ rí a fẹ́ ṣe street light sí àdúgbò yìí? Ẹ mọ̀ pé èmi ni bí security àdúgbò yìí. Àtọ̀sùn àtàlẹ́ àtòru, èmi nìkan ni mo máa ń lọ bí ìṣọ̀kan náà. Kò dẹ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ ládùúgbò, èmi náà lọ máa bí léèrè. Àmọ́ láti help situation tó ṣẹlẹ̀ ládùúgbò yìí, àti láti help life mi gẹ́gẹ́ bí chief security tó wà ládùúgbò yìí, ó ní mo ṣe ní street light kó wà. Ohun tó bá ṣẹlẹ̀ lóru, a lè máa rí. Wọ́n ní òru, òun là ń ṣe kà. Kò sẹ́ni tó jẹ́ ṣe lọ́sàn-án. Ìmọ́lẹ̀ òru, òun ni iná. Ẹ jẹ́ kó jẹ́ sólà ìjọ. Brother Sam, èmi ò rò pé bíbá ni right place láti máa sọ̀rọ̀ àwọn nǹkan tẹ́ ń sọ yìí. Ẹ
ẹ bá organize àwọn CDA kan wá bá wa lé nǹkan tó bá dẹ̀ ti ní lọ́wọ́ àwa náà dẹ̀ mọ̀ èyí tí a máa add kan àbí kí lè fi. gbogbo tí máa ṣe láyé mi Ọlọ́run má má jẹ́ kẹ́mi ìgbéraga wọnú mi lọ ẹ̀yin máa kọ́ ni mo bá wí ẹ̀yin máa kọ́ gbogbo ìyàwó yín mà ni mo bá wí ẹ̀rí báyìí farabalẹ̀ tí wọ́n ń gbọ́ mi ẹ̀yin máa jọ yín lójú ẹ mọ̀ pé ẹ̀yin ò wà òkè ìyàwó yín ló ń bọ́ gbogbo nǹkan sí yín lọ́rùn àwọn ló ń ṣe gbogbo nǹkan tó ń sọ ó máa fẹ́ fi lójú yín àwọn ó ní streetlight tí ló bá bí ìyàwó yín ó lè ṣe kó ní kẹ́líbọ̀dì má ṣe mo mọ̀ kókò ní fẹ́ ṣèrú ẹ̀ kó bá dàbẹ̀ ní kó máa sọ lẹ́nu kí ni ti yín ẹ̀ dẹ̀ filẹ̀. Brother Sam mi láìgbẹ́ ṣe ń sọ̀rọ̀ náà ẹ wo gbogbo owó tí ń bá ní ọkọ mi lónìí besides gbogbo owó tẹ̀ ń rí yẹn ọkọ mi ló ń kó sílẹ̀. ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà wọ́n ti kọ́ láti lé ó dẹ̀ lówó pẹ̀lú làákàyè àtọgbọ́n kò fẹ́ ké gùngùn òun torí ìyàwó tó bá ti lówó láyé yìí tó bá ti ń ṣe gàràgàràgàrà sọ̀kan kò sígbà tó wóye òní pẹ́ lọ orí ẹ pé everybody mọ̀ ní pé wọ́n ló bọ́kọ ẹ̀ àwọn èèyàn lè má lè sọ bọ̀tẹ̀bí àsọ ọkọ ẹ̀ ní kankan àtà owó màmá ìjọ lójú ni kó ló fẹ́ fúnyàn ní 100,000 naira wọ́n ní ó ti kojú nítorí ẹ̀ ní ìwọ ni mo fẹ́ kìlọ̀ fún o ìwọ ni kó jẹ́ kára ẹ balẹ̀ gan o àwọn obìnrin tó bá ti wà báyìí tó bá ti ń bọ́ kọ́ wọn bí wọ́n ṣe ń bọ̀ yìí kó jẹ́ kí kìíní abẹ́ kó jẹ́ kó gbébì kan tó bá ti jẹ́ kó máa lọ ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ káàkiri wọ́n tó máa ń bí wọn nú ni wọ́n máa bínú. Brother Sam kò sí problem anything tá a bá máa ṣe àjẹ́ kẹ́ mọ̀ ṣẹ́ gbọ́. ẹ jẹ́ má jẹ́ kán mọ̀ tẹ́ bá máa ṣe wọ́n lè má yẹ kẹ́ ẹ ṣe é mọ̀ kó má jọ wọn lójúmọ́ ẹ pẹ̀lẹ́ bẹ́ẹ̀ni wọ́n ní kẹ́ drive ẹ bá òrì ẹ bá kànáà everybody wọ́n tún dé fìlà ẹ̀jẹ̀ tún dùn aṣọ ẹ gbọ́dọ̀ má gbé sí ó yàrá ó máa tún kóbìnrin yẹn sí ìnáwó ó mọ iye tó ta lítà sí láyé tó ti remove subsidy. ọkùnrin yìí nìṣẹ́ láyé mi ò lè gbà kíyàwó mi olówó jù mí lọ kò possible ní àmọ̀ pàṣẹ fún mi nulẹ̀ kò láyé mi ò tiẹ̀ lè gbà ní ọlọ́mọdé ayé ìdẹ́yà mi ò fa abẹ́ jóná torí kínú. ọ̀rẹ́ sórí kò dé wá sí nǹkan tó lenu kíní yìí o kíyàwó lówó kọ́kọ́ lówó tíyàwó bá ti rà lówó jọkọ lọ in as much tíyàwó yẹn bá ti ń fi owó yẹn tọ́jú ilé kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ náà. wo ṣé jàre á dáa fún ẹ sórí nǹkan tó sọ yẹn gbogbo mo kàn kọ́ sí ṣé rí nǹkan tí ò yẹ yín méjèèjì ẹ̀yẹ kì í fi yé yín lẹ́nu ṣé rí àwọn obìnrin míì wà tó jẹ́ pé wọ́n dìde ìwé ICK yẹn wá látọ̀run tó yẹ pé kò sí nǹkan kan tó bá dáwọ́lé báyìí ó máa ń yọrí sí dáadáa ni kò sí nǹkan tó bá ṣe báyìí anything whatsoever tó bá ṣe ó máa ń yọrí sí dáadáa lọ́ọ̀kì yẹn dìde wà lára wọn ni jọ ṣé wọ́n wá ti torí pé lọ́ọ̀kì wà lára wọn wà ní mari rárá náà àbí wọ́n máa ti torí pé àwọn fẹ́ lọ ilé ọkọ wọn á drop lọ́ọ̀kì yẹn sí no ṣòro ọkọ tó bá fẹ́ wọ àwọn méjèèjì á jọ rò pọ̀ gbogbo nǹkan á lè máa gúnrégé láàrin wọn kò sí big deal bẹ́ẹ̀ o honestly. dey when yourself ọ̀n tara láyé mi ò lè fi ogun gbà níbo. Ọlọ́run. èmi ti bẹ̀ pé wọ́n tiẹ̀ ó padà lọ́ǹtì ègún kan yìí ni torí bó ṣe wà yìí tó bá rẹ́ẹ̀dì àti mari ìyàwó rẹ̀ ló máa pàṣẹ lé ọ lórí ní kíni ìwọ́de dìrín yìí. ṣe sùúrù kò lè tó yìí. ó gbá mi láyà. rọrọ oṣù ló máa ń sọ kò lè tó yìí. ló ẹ sórí burúkú fún ẹ. ó lù mí. Finally! Ebi apẹ̀lẹ́ lakun. Máa fẹ́ bí lójú náà orí ẹ̀ bàjẹ́. Jọ ṣé torí high figure tó wọ̀ sí di pátá tó wọ̀ sí di olóṣèlú òkùn tó bá yá aṣọ ẹ̀ sí hòhò wàá máa gbé figure káàkiri àdúgbò. Tọ́mì gan arí ẹ kò ní recognize ẹ. Tó o bá rò pé high figure ìdí ẹ ló ṣe ń ṣakọ orí ẹ dàrú ni kí ló fàjà. Ẹ má bínú jàre eléyìí ló ń wá ìní mi ni mo ní pé mi ò lè jẹ́ kí ìyàwó tèmi kó lówó jù mí lọ ó dẹ̀ lọ ṣe bígbà pé fàdá lòun à ń bá mi sọ trash. ṣe bẹ́ẹ̀ gbọ́dọ̀ dáadáa tó sọ lẹ́nu à ń sọ̀rọ̀ bọ̀ láti bẹ̀yẹn a lè dé ibà yìí mo dẹ̀ sọ fún pé kò sí nǹkan tó burú nínú kíyàwó lówó ju ọkọ lọ in as much tíyàwó bá ti ń tọ́jú ilé kò sí nǹkan tó burú ń bẹ̀ bóyá pè mí dídìrín nìyẹn adúrú mi dídìrín lẹ́nu ilé. ní sòrò ó pè ẹ́ ní dídìrín bẹ́ẹ̀ ni inú wa bí ẹ ẹ̀nà òun ló ṣe lù láyà yẹn bẹ́ẹ̀ ni ó rí pé trasi ló sọ ṣé o rí pé trasi kẹnu rẹ gẹ́gẹ́ bó ṣe wí ìwọ ẹbí trasi orí ẹ̀ ò pé pẹ̀lú trasi tó ń ṣe o orí ẹ̀ dàrú ṣé o ti má rì ni rárá ìgbà wo ló máa má rì mi ti lọ lólùfẹ́ ọjọ́ wo ló máa jẹ́ mi ti mọ̀
òun bínú òun jà nítorí nǹkan tó ti mọ̀ èèyàn alẹ́ yí ẹ ipe dìdìrín ni ẹ pé ìyàwó ẹ máa kàn tú ẹ o ò dẹ̀ tí ìmọ̀jọ́ tó máa jẹ́ jọ má bínú bẹ́ẹ̀ ṣe wá ń bára yín jà yẹn tó o bá tì tó bá forí gbòkúta tó bá kún kọ́ tó ń bá wá mú ẹ tó rò pé irun tó gbé sórí máa protect ẹ tó mẹ́yìn ẹ̀ burúkú yìí tó fi dárun ẹ̀jẹ̀ láàrin orí tó wá mú àárín orí yẹn tó sọ mọ́gì àwùjẹ tó rò pò ti dí láti kékeré tó wá túyọ̀ tẹ́jẹ̀ ẹ̀rọ lọ ńbẹ̀ kí ló máa ṣe o. So why you fighting? Tí Ọlọ́run bá ṣe ìyanu àtọkùnrin àtobìnrin Ọlọ́run ló mọ̀ bó ṣe dá wọn ó dẹ̀ máa ń so wọn papọ̀ bó bá ṣe wù ní obìnrin ò bá lówó ju ọkùnrin lọ kò sí problem ọkùnrin ò bá dẹ̀ lówó ju obìnrin lọ no problem orí lọkùnrin lóòótọ́ àmọ́ àìmọye ṣé kí n má tàn yín àìmọye fámìlì lórílẹ̀‐èdè tó jẹ́ pé obìnrin ló tọ́jú ilé bọ́tẹ́ ẹ̀ ní mọ̀ wọ́n múra dáadáa ni àwọn kan ni mo pàdé ń sìn tẹ́ ẹ bá rí aṣọ tó wọ̀ ó máa ṣakọ fún dry cleaner ni pé kán bá òun lo aṣọ òun kò lówó lọ́wọ́ ṣé máa akífẹ́ wa ọmọ ìyàwó ẹ̀ ló ń bọ̀ máa gbọ́ akífẹ́ wa ò lè dà sí bíra ńlé ìyàwó ẹ̀ ló ń bọ̀ irú yẹn kan kò ní nǹkan kan kò lẹ́nìtìn kò lè bá mi sọ kò lẹ́nìtìn mo lè tẹ̀lé dé báńkì ẹ̀ káàkiri ọ́fíìsì ẹ̀ kan ó pùn ẹ̀ fún mi kò ní nǹkan kan ìyàwó ẹ̀ ló bọ̀ irú yẹn wá kọ́ ẹ wo má ṣe tíráàsì mọ́ má ṣe tíráàsì mọ́ láyé rẹ o tó ti gbọ́ eléyìí tí mo bá ìsọ̀ kẹ́ ẹ jẹ́ kó gbọ́ ẹ má bára yín jà mọ́ ẹ má jọ settle nǹkan amicably ni. ẹ ṣe ìbúra sáà ẹ ṣe gan ọjọ́ tó wá tó bá mi sọ tíráàsì tó pè mí dìjìrìn ọjọ́ yẹn. ṣé orí ìwọ ọmọ onírun kùn yìí orí ẹ ò fẹ́ pé à ń bá ìsọ́nà ìṣòṣì àbí pẹ̀lẹ́ ẹ rajà rí tó ti yẹ ẹ ń sìn kó má tà ìyàwó yìí sọ̀rọ̀ àbí wọ́n kọ́ làbúrò ìdí ara ṣọ́kọ ẹ̀ rè rárá o ṣé ìyàwó ẹ̀ rè rárá o too sharp ṣọ́kọ ẹ̀ rè. bẹ́ẹ̀ ni sà. kílẹ̀tọ̀ hàn ìdẹ̀ tó bá lọ lówó lọ́wọ́ ju ẹ̀ lọ sí wàá pa ni wo lọ́ọ̀fù ẹ̀ ọmọ ló lọ́ọ̀fù ẹ̀ nìyẹn ó kó ẹ̀mí nìyẹn ẹ má ṣayé yín lọ. òun ló lọ́ọ̀fù mi ò lè lówó jù mí lọ kò pọ́síbù bàbá Saamu kò pọ́síbù. ẹ má ṣayé yín lọ. lórí ojú ẹ̀ á bò ní. burúkú ó ti fi gbogbo nǹkan jẹ̀gbọ́n ẹ̀ ṣírí owó yẹn ń tòrò bọ́kùnrin ìyẹn dìnnà yẹn ó yà sáré sọ kò má áńgẹ́lì tó kọjá èmi kankan tí mo lè dùn áńgẹ́lì níbí má bá yí spread ẹ̀ wèrè ó ti fi gbogbo ohò ṣe irun kò sí ihò tó wà lára ẹ̀ ti kú irun òdì títí kan wọ́ ara ẹ̀ dẹ̀ soft burúkú kó fara kọ̀ọ̀kan báyìí ẹ̀jẹ̀ máa búyọ̀ tírètì ni ojú ẹ̀bí pọ́n ti fè kan náà yá fúrú onírun lè kan náà mí mọ́ bí téèyàn ti ń rún nínú èèkan náà. Ṣọlá òdẹjọ́ torí Ọlọ́run fún mi ṣe kí ní ìfà burú ẹ̀ náà òdẹjọ́ torí Ọlọ́run mo fi bẹ̀ jọ́ torí Ọlọ́run. ó ti tó ẹ̀yin náà èwo ni ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ nítorí Ọlọ́run èló ni 150,000 naira tí bọ̀dá mi lè transfer sọmọ yín. owó yẹn máa lọ sókè sá ẹ máa rí ṣe sá. sórí wọn tiẹ̀ máa waste dọ̀bálẹ̀ so jókòó dẹ́ pẹ̀lẹ́ account officer mi tó ń monitor cash inflow and outflow náà account mi èló ni 150,000 naira tí wọ́n ní lè ṣe transfer. àǹtí mi ẹ má jẹ́ kí n tàn yín iye tẹ́ ń béèrè yẹn lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe wà mi ò ní o ṣùgbọ́n bóyá tẹ́ bá ní sùúrù tíyàwó mi bá dé màá bá sọ tó bá lè afford láti send ẹ̀ sí yín màá pè yín màá gba account number yín lọ́wọ́ yín màá dẹ̀ send ẹ̀ sí yín ìyẹn nìkan ni mo lè ṣe for now but pé kí n transfer 150,000 sí mi ò ní. Ṣọlá so ó dìgbà tíyàwó ẹ̀ bá dé ó dìgbà tíyàwó bá fọwọ́ sí ìwé kó tó lè fa àbúrò ẹ̀ lówó ó sú mi o oríṣiríṣi. ẹni sùúrù àbí tí ń dùn mí ni ẹ wá sínú ilé mi ẹ wá tọrọ owó ẹ tún sọ̀rọ̀ sí mi nínú ilé mi ayé ti gbà yín babe báwo. ẹ káàsán mọ́ ẹ kújọ́ mẹ́ta ẹ kú tọ́jú wa o àní gbogbo ọwọ́ yín ẹ ṣe gan ni mà Ọlọ́run máa wà pẹ̀lú. ẹ̀rọ dídé hàn ní dídé ṣé kò sí.
Kò sí problem jàre. Má mind wọn àǹtí mi tí mò ń bá ẹ sọ̀rọ̀ wọn lórí WhatsApp náà ni. Oh, okay. Oh. Okay. Èló ni owó tá à ń sọ yìí? 150,000 naira ni. Ọmọ àǹtí mi ló ní ìdẹ. Yes, ma. Yeah. That's not a problem anyway. Èmi wá ń ṣe agbẹnusọ fún ọkọ mi báyìí wípé a máa fún yín ní 200,000. Ẹ ṣé o. Ọlọ́run á máa rọ̀ yín. Onítọ́ńbẹ̀ ẹ ṣé gan. Kò tọ́pẹ́, kò tọ́pẹ́. Ṣé o rò pé 200,000 yẹn ò pọ̀ jù? 150 ló lóun ní ìdó. 200 is not too much. Mo máa fi 50k sápò. Kò máa ń bá wọn jẹ ni. But anyways, thank you. Wọ́n ní kẹ́ ẹ má ka nọ́mbà yín wá máa ṣe transfer 200,000 sí yín. Bam, fún wọn lákàá nọ́mbà. Irọ́. Ẹ jẹ́ kọ́mọ tó ní ìdówó fún wọn. Okay, it's fine. Anyone tẹ́ bá decide no need to. Okay. Okay, just hold on. Tó bá rí mọ́tò tuntun tí bọ̀bọ́ ìṣẹ̀ṣẹ̀ já. Mo ti ń rí mọ́tò eléyìí náà tún dáa pa. Ó dáa pa. Jámísì, mọ́tò yẹn á tó lò. Tí n bá miscalculate, mọ́tò yẹn á fẹ́ máa wọ around 5.7 million. Wow. 5.7 million ti pọ̀ jù náà. Báwo lè yẹn ṣe máa ra mọ́tò 5.7 million ní ẹkọ́nọ́mì tá a lò lọ́wọ́ yìí? Ẹ̀dá kò bẹ́ẹ̀ dé play. Ṣé o rọ rẹ̀? Ṣé mọ́tò tíyàwó ẹ rà tí wọ́n ń gbé wá sọ́fíìsì kò lè jù lọ? Ṣé o mọ iye kí ni káyìí ń bẹ́ẹ̀ kí ni ẹni tí ò ní irú nǹkan kò lè mọ iye ẹ. Wálé o bá ti máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn pọ̀ jù náà. And besides, nǹkan tí ìyàwó mi bá ní èmi mo ní. Nǹkan tí èmi náà bá dẹ̀ ní ìyàwó mi ló ní. No, Akínfẹ́wá, ìyẹn ni mi ò fẹ́ gbọ́. Nǹkan tí ìyàwó ẹ bá ní òun ló ní. Nǹkan tí wọ́n bá ní tí ẹ ní. Ní sẹ́ńtúrì. Kí ló ṣẹlẹ̀ sínú ẹ̀yìn gáàsì ń dùn lédi báyìí? Kí ló ṣẹlẹ̀? Ẹ já mi sí i, báwo ló lọ? Everything is fine. Mr. Akínfẹ́wá, ẹ̀yin ò rẹ́rìn-ín ni, kí ló ṣẹlẹ̀? Akínfẹ́wá, ìyàwó yẹn ń kọ́ná. Ìyàwó yín olówó. Bọ̀ tó bá jẹ́ mi lẹ́yìn ni o, bí ìyàwó tó bá jẹ́ mi mo níyàwó tó lówó bẹ̀ yẹn, sà, mi ò rí pé mo lè wá sí ìwà yìí o, torí pé kí ni ọ̀gá wa lè máa jẹ́. Ìyàwó ní àdúrà owó yẹn mi mọ́kọ́ tẹ́sí máa ní kọ́ńpìnì kékeré yìí o. Mr. Akínfẹ́wá, ẹ bá mi sọ̀rọ̀, mo bá yín sọ, ojú lọ̀rọ̀ wà. Torí ọ̀gá lẹ jẹ́ ìyàwó yín lówó lọ́wọ́ láwùjọ. Kí lẹ máa wá nírú bíbà yìí? Wẹ́, since tí mo dẹ̀ ń try láti bá yín sọ̀rọ̀ tẹ́lẹ̀ fẹ́ bá mi sọ̀rọ̀, a dẹ̀ máa rí mọ́tò ńláńlá bí yín, a dẹ̀ mọ̀ pé tí ìyàwó yín ni, bọ̀ kò sí wàhálà ṣá. Babe, ó dà pé nǹkan fẹ́ ṣẹlẹ̀ ní ọ́fíìsì ilé ni, àyà mi ń já. Ẹ̀yin obìnrin, ẹ̀yin ladies ṣá, kí ni kò tó fẹ́ ṣẹlẹ̀ tí wọ́n? Bẹ́ẹ̀rẹ̀ ẹ sọ́njọ́, àmì ẹ̀bọ̀. Pẹ̀lú ọ̀pọ̀ tí mi rí ní ó máa dà kó fẹ́ ṣe kí ni. Ó fẹ́ ṣe kí ni. Ẹ wò, wọ́n máa sack èèyàn kan léde yìí. Hello guys. Good morning, ma. How are you? File tí mo fún ẹ ṣó ti ṣe tán? Mo ti true pẹ̀lú file ma. Are you sure you're done? Yes, ma. Okay, no problem. Tọ́pẹ́, báwo? Ṣé ọ̀gá ṣì wà l'around? Wọ́n wà lọ́fíìsì bọ̀ wọ́n ní káwọn nìkan. Really? Good morning, ma. Good morning, darling. Wow. Ẹ wo, file tó ti parí yẹn fún mi jẹ́ kí n wò. Okay, ma. Mo ti sọ fún ẹ má máa fi file tó ti ṣe tán sísàlẹ̀ tó máa wá. Yes, sir. Yes, sir. Ọ̀gá. Good morning. Good morning. Good morning, sir. How you doing? Very well, sir. Báwo wà ní ibi tó ló fẹ́ dé láàárọ̀ yẹn? Mo ti lọ síbẹ̀, sir, and I have a bit of good news for you, sir. Because from the look of things, ó dà pé àwa ni contract yẹn máa bọ́ sí lọ́wọ́, sir. Yeah, that is it. We trust you. You are very, very intelligent. Thank you, sir. Yeah, thank you, sir. That is it. Yes, Hey guys, me mo bí a kì í sọ́ọ̀sìn àbí
kí n sọ later management ti decide láti promote Mrs. Akifenwa. Wow! Thank you, sir. Thank you so much, sir. Thank you, sir. Thank you. It comes with the sum of 5 million naira. Oh my God! Thank you, sir. Thank you so much. Congratulations, man. Congratulations. Congratulations. Very happy for you. Thank you, guys. ọmọ ọjọ́ ibo ọ̀rọ̀ yìí máa ń pa mí lẹ́rìn ni 1 million pọ̀ ibo lẹ́fẹ́ kì í ti rí 1 million irú ọ̀rọ̀ wo lẹ ń bá mi sọ yẹn kí n bi ìyàwó mi irú gọ́ọ̀tì wo lẹ ní láti máa bá mi sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ lórí fóònù kí n máa bí owó àmì olórí ara ti ṣeré gan ẹ jákòó lórí fóònù fún mi jàre. Bàbá agbára mi mà kọ́ o, ìwọ ni àdúmà ló ń sọ̀rọ̀. Bàbá agbára mi mà kọ́ o, ìwọ ni. Oh, baby. Téèyàn bá gẹṣin inú mi kò lè kọsẹ̀ rárá right now. Yes. Guess what? Okay. Ìwọ, èló ni máa fún ẹ lówó oṣù? 25,000 ni ma. Owó ẹ̀ di 40,000 láti èmi. Ẹ ṣe mọ̀. Come on, you don't do. Àbí? 40,000. Yes, So baby. what's really going on? Share the news. No channel. Okay. Javis. This baby girl you see standing here Uh-huh. just got promoted today. Congratulations. Okay. Oh my days. Promotion me wa with 5 million naira. Wow. That's my girl. Okay, baby. That's my girl. So, in the 5 million here, 3 million in Toko. That's amazing. Oh, you go to me. Mẹ́ta lẹ́ẹ̀kan náà. Kí ló ń jùlù yìí? Mẹ́ta lẹ́ẹ̀kan náà. Yes ma. Ẹ kò lè bàjẹ́ fún yín. Ẹ tún ti jùlù wọn. Jùlù. Mo á wò pé kí ni mo lè ṣe náà. Jùlọ kọ́ ọlọ́ anytime tí bá máa marry ọlọ́ ìyàwó tó máa bọ́ mi ni kò fún mi. Ìyàwó tó máa take care mi ni kò fún mi tó máa jùlù mi ma. Yes ma. Kí ni nǹkan tẹ́ wá rí? Ẹ ṣé gan ma, inú mi máa ń dùn pé lẹ́kùn yín máa ń wà ṣíṣí. Ṣèṣe àwọn tí ò lówó tó yín tó bá ti wọlé báyìí wọ́n ti tilẹ̀kùn anytime ni máa ń láǹfààní àti wọlé. Ẹ ṣé gan o, ẹ kú oríire. Ẹ jọ̀ọ́ ilẹ̀ tẹ́ sọ fún mi pé kí n bá yín wá, mo ti rí ilẹ̀ yẹn. Oh really? Ilẹ̀ yẹn ó ti bọ́ sí. Ó ti bọ́ sí. Okay, so èló ló wá jẹ́ báyìí? Kò ń ṣe asking price o, fixed price ni 5 million naira. 5 million. 5 million bíi ti báwo kí ni problem yìí bọ̀dá yìí náà? Kí ni God tí bọ̀dá yìí tiẹ̀ ní in the first place tọ́kọ̀ máa bájú to our house anytime like unannounced? Why is that? Kí ló ṣẹlẹ̀? Kí ni problem yìí ṣọ́sọ wọ́n sọ ẹran mọ́ wọn kí kọ́kọ́ bọ̀ pa ni? Kí ni problem? Ẹ dẹ̀ fi wálẹ̀. Now let me ask you this question. Ní gbogbo ìgbésí ayé yìí bẹ́ẹ̀ ṣe wà bẹ́ẹ̀ ṣe dúró yìí ṣé ti ṣiṣẹ́ kan 5 million naira ní àtẹ́gò? Rárá. So kí lè wá bá ẹ kàn máa dárúkọ owó nígbà pé ẹ lẹ́yìn ìkùlé kan tẹ̀ tọ́jú owó sí. Kí ni problem yìí náà? Bro, I don't want to see you here again and that's the final. Ẹ má bínú sáà, ẹ má bínú ẹ jọ̀ọ́. Èmi náà fẹ́ béèrè question lọ́wọ́ yín ni. Ẹ jọ̀ọ́ ṣẹ́yìn gangan ṣiṣẹ́ kan 5 million rí. Láyé yín ṣe ṣiṣẹ́ kan 5 million rí. Ẹ jọ̀ọ́ láyé yín ṣe ṣiṣẹ́ kan 5 million rí. Ṣebí ìyàwó yín ló bọ̀ yín. Ṣebí ìyàwó yín ló bọ̀ yín. I don't want to see you again in this house. Ilé wo? Ṣáyìn lẹ kọ́ bí ni. Ṣebí ìyàwó yín ló kọ́ bí. Bọ́dá Sam! Ìyàwó yín lọ́nà ń gbé lọ́wọ́ sókè. Bọ́dá Sam kí ló dé? Mo dé pé yẹn ẹ̀dẹ̀ dá mi lóhùn. Ẹ kàn ń ká boroboro. TBC náà ti ń ṣiṣẹ́ ṣe bí 45,000 naira ló ń gbà. 45,000 sọ̀rọ̀ ẹ̀ ń gbà kó láti ní ọrùn yín. Okay, Bọ́dá Sam, it's fine. Ẹ wá máa lọ. Má gbèjà mi, mo tó jára mi gbé. Tí ìbá ṣe bẹ́ẹ̀ mi mọ nǹkan tí òpònú ayírádà yìí kí ní ọ̀pá ifá mo ti yọ ẹ́ kúrò lórúkọ yín mo ti lárúkọ mọ́ yín lórí ẹ lọ́pọlọ and I don't want to see you again but if I may ask babe ilẹ̀ tí wọ́n sọ yìí kí lè fẹ́ fi ṣe. No, don't talk to me ilẹ̀ tí wọ́n tẹ́jọ́ ń trade yìí kí lè fẹ́ fi ṣe. Má pariwo mọ́ lọ́wọ́ wọ́n pariwo mọ́ lọ́wọ́ rí pẹ́rù ti bà ẹ̀rù ti bà pariwo mọ́ lọ́wọ́ kániwọ́. Bọ́dá Sam má lè mi ní ọkọ mi ẹ jọ̀ọ́. Ilé ọkọ àbílẹ̀ ìyàwó
ó níyàwó ẹ̀yin lọ́kọ téèyàn máa ń gbọ́ bùkátà lórí èèyàn òun lọ́kọ ẹ̀ ìyàwó yín rèé. Okay, baby. Ilẹ̀ tí bọ́dà Sam bá wa rí is for the farming tó ló fẹ́ ṣe piggery ó fẹ́ máa sin rabbit and kò ṣe corn. ẹgbẹ́ ló tó mi aláwọ̀ so ìwọ ló tún fẹ́ rà lẹ́fù olóòṣàkọ́kọ́ pọ̀ jù wọ́n ní wọ́n jẹ sàrà olójó wọ̀lú ilẹ̀ tó fẹ́ rà pẹ́ ló tún dọ̀ ẹ̀wé yìí ẹ̀ ló lè ṣe títálíkà bá ti bú lọ lára débì kan ọmọ bá fún ẹ̀ṣẹ̀. ẹ dìde. mo ti dìde. ẹ dìde ókè ẹ máa lọ. mo ti lọ. ẹ máa lọ. tí bá ti rẹ́dì máa pè yín ẹ máa lọ. ó dà. ẹ máa lọ. ẹ jẹ́ kí n kí wọ ẹ jẹ́ kí n. ẹ má kí ẹ ní bá dìbò lásán. ẹ jọ. ẹ bọ́ ta lé mi. bọ́dà yes ma mo ti ṣí ẹ jẹ́. You shouldn't get worked up because of him. Eh? Please. Sórí rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ tó ń fojú mi rí. Sórí rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ tó jẹ́ kó tún mi máa rí lọ́wọ́ bọ̀dá òpònú yẹn. Ó tún go to the extent pé ó tún lọ ń inquire nípa mi ó mọ iye tí mò ń gbà salary. Baby, nǹkan tí mo ní kán bá wa wá is for your own good, for our good. Okay. Mo ti gbọ́. Mi ò bínú mọ́ torí pé torí tèmi náà ló ṣe ń ṣe gbogbo nǹkan tó ń ṣe but henceforth I don't want to see that man in here again. Mo dey fẹ́ kó cut gbogbo any form of business or transaction tó bá ní pẹ̀lú ẹ cut it from today. kábọ̀ kan ò sí níbẹ̀ o Saamu bọ̀dá Saamu Alajo èmi fẹ́ gbọ́. Did you miss me? Of course I do. Mo pẹ́ ọ̀nà kí ló ṣẹlẹ̀? Ọkọ mi má bínú. Gbà tí mo lọ sọ́dọ̀ ìyá ọkọ mi tí mo kúrò ń bẹ̀. Mo ní pé kí n sáré dé ọ̀dọ̀ àwọn tí máa supply ní granite. Ah, you told me about that. Yes, ibẹ̀ ni mo wá pẹ́ sí díẹ̀. Then how was it? Good. Yes. As a matter of fact, they did much more than I expected. Wow, congratulations. Thank you, baby. But me ni so here for instance. That's for later. I'm proud of you. Thank you, baby. Yeah. Anyway, Shoti John. Èmi ò fi náà ara mi ṣeré mo ti make noodles fúnra mi. Noodles bíi ti báwo nígbà tí mo wà láyé ọkọ mi a máa jẹ noodles. All right, darling. Oh, I almost forgot. Well, baby, mo rí pé aṣọ ọkùnrin ni aṣọ yìí kì í ṣe tóbìnrin so I'm sure it's going to suit you. Lemon Tony. That's my favorite color. Really? Okay, so let's do something. Okay. Let's try it out. Okay. Wow. Super fit. More. Super. Okay. That's amazing. Jackie, me love it. Wow, appreciate that. All right, baby. I'm proud of you. And congratulations once again. Come in, please. All right. Yeah, come in. Okay. Hello, sir. Mr. Akifenwa. Hello, sir. Hello, sir. Yeah. Jókòó. Thank you, sir. Mr. Akifenwa, nǹkan tí mo fẹ́ bá yín sọ náà pọ̀ jù. Mi ò ní parọ́ tán yìí. Management appreciate gbogbo akitiyan yín gan sir. Thank you, sir. Gbogbo àwọn iṣẹ́ dáadáa tẹ́ ṣe fún wa, gbogbo bá ṣe jọ ń bára wa bọ̀ látọjọ́ tó ti pẹ́. I really appreciate ẹ gan sir. Thank you very much, sir. But ṣèbí lẹ́tà yẹn wà lọ́wọ́ ẹ̀yìn tó. Ọ̀rọ̀ ìṣìdímú náà. Okay, sir. But Mr. Akínfẹ́nwá ní bínú náà ni ṣe understand kì í ṣe àjọmọ̀ èmi nìkan àjọmọ̀ gbogbo management ni ṣe wá honestly ṣe wá ṣe nǹkan kan fún wa ní májò lọ́wọ́ àtẹ̀yìn
bákan ń pé kẹ́kọ̀ọ́ yẹra fún wa díẹ̀ náà ni torí a ti ní àwọn lapses kọ̀ọ̀kan so a kàn fẹ́ jẹ́ kẹ́ excuse wa díẹ̀ a sì lè pè yín padà ọgbọ̀n kẹ́kọ̀ọ́ sì yẹra fún wa díẹ̀. Excuse me ọ̀gá mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú sá ṣe rí tó bá yẹ pé mo bá ṣẹ̀yìn ni mo expect pé pẹ̀lú cordial relationship tó wà láàrin mi àti yín ẹ máa pè mí ẹ máa sọ nǹkan tí mo ṣe máa dé apologize tó ti tán ṣe lè má fi lè ṣe ìbáwí fún mi torí Ọlọ́run ẹ má fi ṣe bó ṣe bí mo bì wọ́n lọ́ọ̀kan o ní kò sí nǹkan tó ṣẹlẹ̀ sá. Ẹ má bínú sir, it's actually not in my place to tell you anything sir. Èmi mo dẹ̀ gbé wọ́n dé ọ́fíìsì o ò sọ kankan tá a fi dé ọ́fíìsì o ò dẹ̀ sọ kankan. Ẹnu mi ò gbà láti sọ yẹn fún yín sá. Ẹ sà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹni tó wáyọ̀ fún yín ò ní gbé yín lọ́mọ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run sà ẹ má Jesus. ó mà dàbẹ́ pé nǹkan sí mi lọ́wọ́ ni Mr. Akínfẹ́nwá. mi ilé kọ̀ọ̀kan sí lọ́bọ̀ tó wà bẹ́ẹ̀ kì í ṣe lẹ́tà ayọ̀. That's the door, sir. Thank you very much. Thank you, sir. Yeah. You can use the door. Yeah. Morogo. Ọ̀gá ẹ jọ̀ọ́. Mr. Akínfẹ́nwá, use the door, please. níwọ̀ iná ló ń fi kiri ládùúgbò. Saamu mo sáré lọ Togo ni o. Ó sáré lọ Togo. Mo kàn ní ìṣeré lọ ni. Kí ló wá lọ jẹ́ bẹ́ẹ̀? Mo kàn ní ìṣeré débẹ̀ náà ni. Ìwọ mo wà rògò báyìí torí Ọlọ́run. Saamu ṣé mo pé àwọn ìlú tẹ máa ń lù bíbí yẹn wọ́n gbà wẹ̀rẹ̀ ẹ̀ Togo burúkú. Ìlú àgbàmọ́lẹ̀ tèmi. Àwọn ìlú tẹ máa lù ìlú gangan ni o tẹ máa lù yẹn. Ṣé orin tèmi nǹkan ló sọ pé wọ́n ń gbádùn lọ? Ọmọ yẹn Togo ṣùgbọ́n ìlú tẹ máa lù yẹn wọ́n gbà wẹ̀rẹ̀ ẹ̀ Togo gan. Kí ni wàá rò pé wàá ṣẹlẹ̀ tó wàá ń ṣẹlẹ̀ fún? Mo ń wò pé bóyá ẹ lè lọ Togo ni ẹ máa mẹ́kọ̀ owó burúkú. Togo báwo mo rò pé nǹkan ṣe kí ni mo fẹ́ lọ ṣe ní Togo? Ẹ máa mẹ́kọ̀ owó burúkú ń bẹ̀. Kí mo fẹ́ lọ ṣe bẹ́ẹ̀? Saamu jẹ́ ká lọ Togo owó wà níbẹ̀. Èmi àlọ́ mo rò pé nǹkan ṣe yín. Brother Saamu, Togo is a very nice place. Ẹ jẹ́ ká lọ síbẹ̀ yẹn. You love the place. Let's go now, brother Saamu. Love the place. O tí a bá tiẹ̀ máa lọ, ṣé bọ̀dà Gani ló máa lọ? Ṣé bọ̀dà Gani? Ẹ kúlé o. Ṣé bọ̀dà Gani ló fẹ́ lọ Togo? Lọ Togo báwo? Èmi ò ráyè ti Togo, mi ò ráyè Togo. Brother Saamu, èèyàn jẹ̀ máa kí yẹn ní dáyọ̀ lóhùn. Ẹ jẹ̀kọ ẹ jà ní. Kí ni túmọ̀ yẹn? O kí mi ni ò da wà dẹ̀ wọnú ilé lọ tiẹ̀. Kò ní yẹ ọjọ́ tó wà lẹ́nu. Wọ́ àdéhùn wa láàrin wa o. O ní ta ti jọ sọ́ọ́lì àdéhùn wa bẹ́ẹ̀. Wọ́ yàrá ẹ lọ ni. Ẹ wo ṣé woman tẹ́ ń béèrè lórí fóònù láàárọ̀ yìí mo ṣàrí mọ́tò ẹ̀ tó kọjá wọ́n lọ sọ́nà ilé wọn tó ń mú ní kí wọ́n sọ fún yín torí mo rí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ lórí fóònù láàárọ̀ ìpẹ́ ní ìdẹ́nu. Ó mọ̀ ṣé Mrs. Akínfẹ́nwá? Ẹ nà ó. Ó mọ̀ rúbùtù gíga ó mọ̀. Orí woman yẹn mo ní láti rí woman yẹn ọ̀rọ̀ búdé ní ilẹ̀ kan ní ilẹ̀ èdè important sí life mi gan commission dẹ̀ wà lórí ẹ̀ fún mi. Ṣé ti rí nsìn òun ni ó padà help yín á ní kẹ́ máa calm down máa pariwo gbà kọ́ bẹ́ẹ̀ máa pariwo ẹ ṣe bí àgbàlagbà. Kí ló ṣọmọ iná? Tẹ́lẹ̀ help àbórí ẹ̀ yí help dání. Wọ́n bí o, wọ́n tájọ ládéwọ̀ ẹ̀wà bẹ́ẹ̀. Máa lọ ní kó kẹ́rù ẹ̀ kó bá lọ. Saamu ọ̀rọ̀ tá à ń sọ lọ. Má wọrí jàre, má wọrí. Mo máa bá mi sọ̀rọ̀ òṣì. Saamu owó wà níbẹ̀. Hàn kí ni? Owó wà ní Togo. Hàn tẹ́ ẹ bá ti lọ Togo, hàn ti yín rún nìyẹn o. Hàn ẹ tẹ̀lé mi mọ́ nìyẹn tẹ́ ẹ bá ti sọ pé ẹ fẹ́ lọ Togo. Kò lọ mọ́. Hàn ta ló sọ bẹ́ẹ̀ fún yín? Kò lọ mọ́. Hàn mi ni mú yín lọ sí outing mọ́. Ọlọ́run hàn tí n bá tún mú yín lọ sí outing hàn kí nǹkan tẹ̀ mí. Saamu tí Togo yẹn ọmọ yìí sọ. Mo rò kò rí ìyẹn yí. Bọ̀dà Gani ṣẹ́yìn á lọ Togo. Àdé kí n dàbí dúró. Togo fine o. Togo fine gan o. Madam, ẹ ṣé gan mo dúpẹ́ o, ẹ ṣé gan mà o. Tí ò bá jẹ́ ọpẹ́lọpẹ́ Ọlọ́run àti ọpẹ́lọpẹ́ yín lára mi, ayé mi ò bá ti bàjẹ́ báyìí. Ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run á máa ràn yín lọ́wọ́. Ayé yóò ní bàjẹ́, kò tó pẹ́, kò ní ìdá tí máa sun gbogbo ẹkún tẹ̀ ń sun yìí. Ẹ jẹ́ òkè, ẹ jẹ́ ó sunkún. Ọpẹ́lọpẹ́ yín lára ẹ̀ ni ayé ò bá ti bàjẹ́ pátápátá ni. Ayé anybody ò tiẹ̀ ní bàjẹ́. Ẹ wo àdúrà mi ni pé Ọlọ́run á máa gbé yín lọ́wọ́ sókè. Àmín. Ẹ ní rilẹ̀ òkè báyìí lẹ máa lọ ní gbogbo ọjọ́ ayé yín àdúrà yín máa gbà. Ẹ lè máa lọ tí kí ló ṣẹlẹ̀ kí ló dé tó ń ṣe báyìí? Kí ló dé? What's wrong? Talk to me now.
Bébí kí ló ṣe? Kí ló ṣẹlẹ̀ ta ló bá jà? Kí ló dé? Kí lè fà tó result irú nǹkan báyìí? You don't know. You don't know, baby. This is. Kí lè fà dé gbogbo ilé ìbáyìí? Kò yé mi, mi understand. I don't know what is wrong with me. Madam, tilẹ̀kùn ni. Ẹ pẹ̀lẹ́ ma. Ẹ rọra ma. Yes ma. Mo ti wọ́nà láti wá rí yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kí n tiẹ̀ wọ́jọ́ kí n wá rí yín. Mi ìmọ̀ gbàtẹ́ máa wà nílé torí mo fẹ́ kó jẹ́ mi kan ẹ̀yin kan ni. Mi ìfẹ́ kó àwọn wà nílé nígbà tí màmá wá ó yà mí lẹ́nu pé mo tún lè bà wọ́n nílé báyìí. Àmọ́ mo ṣe wá rí pé tí mọ́tò yín lọ bí mọ́tò yín ṣe lọ ẹ̀yin ni mo pè àfi bọ́n ṣe sọ pé àwọn ni wọ́n bọ́lẹ̀ nínú mọ́tò yín gbà tí máa débí wọ́n láwọn náà bọ́lẹ̀ nínú mọ́tò yín tẹ̀yìn rà. Lórí ọ̀rọ̀ ọlẹ̀ yẹn ni o wọ́n ti ń dà mí láàmú gan lórí ọ̀rọ̀ ọlẹ̀ yẹn àwọn èèyàn tí ṣùrùbọ lẹ̀ yẹn ilẹ̀ tán ṣùrùbọ tẹ́lẹ̀ bọ́yìn rí mi ń bẹ̀ pé mo fẹsẹ̀ tẹ̀ báyìí àwọn èèyàn kan bẹ̀rẹ̀ sí ní wá wọ́n kàn ṣùrùbọ lẹ̀ ni wọ́n dẹ̀ ní dódódódódó àfi àwọn fẹ́ ta lẹ̀ yẹn mo dẹ̀ no ẹ̀ ní ta madam ló gbọ́dọ̀ rà ẹ̀ wá mú advice mo fẹ́ fún yín ẹ̀ má fi ṣe fámì ẹ̀ má dà wọ́n lò ẹ̀yin ni kẹ́ ẹ̀ fi kọ́ ṣọ́ọ̀pù tẹ́ ẹ bá fi kọ́ ṣọ́ọ̀pù tó wá jẹ́ store ńlá ẹ kàn kọ orúkọ yín gàdàgbà sórí ẹ̀ ká mọ̀ pé yín lẹ́ni. It's okay mo ti gbọ́ gbogbo kan tẹ́ sọ ẹ kàn fẹ́ máa yanjú ọ̀rọ̀ ilẹ̀ àti owó àti everything ṣẹ́gbọ́n. ṣé ká mẹ̀tẹ́ nílẹ̀ yẹn àbí ká yìí fi sílẹ̀ bẹ́ẹ̀ lọ àbí báwo. kí ni ẹ gbà mí kí ló ẹ gbà mí kí ló ṣẹlẹ̀ ṣọ́ọ́rọ́ ní pọ̀wọ̀ lọ́wọ́ ni ṣọ́ọ́rọ́ ní pọ̀wọ̀ lọ́wọ́ ni arákùnrin ó máa ní ìṣòro arákùnrin máa ronú. Saamu o. Agbára Ọlọ́run bẹ lórí òkè yìí o. Yàgò Sátánì làgò. Agbára Ọlọ́run bẹ lórí òkè yìí o. Yàgò Sátánì yàgò. Yàgò Sátánì yàgò. Yàgò Sátánì yàgò. Agbára Ọlọ́run bẹ lórí òkè yìí o. Yàgò Sátánì yàgò. Mo ti gbàgbé kó àgbéyẹ̀wò àbí I love music kódà kọ́kọ́ máa kọ́ lọ. Arábìnrin ọkọ yín tí ẹ gbé wá yìí ó dàbí pé wọ́n wọ nǹkan kan sí wọn lọ́rùn. Magical I trust. wọ́n wọ nǹkan kan sí wọn lọ́rùn bí aṣọ tuntun. Perfect vision, clear vision. Alàgbà èmi ni mo wọ aṣọ tuntun sí ọkọ mi lọ́rùn èmi ni mo wọ aṣọ tuntun sí lọ́rùn. níbo lẹ ti rí. ẹnìkan ló fún mi láṣọ. ẹ má sọ̀rọ̀ jù. wọ́n ní ẹ má sọ̀rọ̀ mọ́. ẹ má sọ̀rọ̀ jù. ẹni tó fún yín ní aṣọ yìí ṣé a lè rí wọn lórí òkè yìí báyìí. A lè rí wọn sà. Madam ṣé àwọn èmi ni mo mú yín wá bí èmi ni mo mú yín wá bí magical mountain níbí o ohun tó bá sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló máa rí. ó yẹ lọ pẹ́ẹ́lí tó. Kí ni ń ṣe ọ́? Kí ni ń ṣe ọ́? ẹ rọra o. Kí ló dé kí ni ń ṣe ọ́? ẹ kú iṣẹ́ à ń kí yín o. wọ́n kí yín bí jàre kí ló ṣẹlẹ̀. Alàgbà yóò dáa fún yín ẹ ṣé mo dúpẹ́ o. ẹ rọra àbí ṣé. àwọn ni alàgbà àwọn ló fún mi. àwọn ni wọ́n fún yín ní aṣọ yẹn. àwọn ló fún mi láṣọ. Aṣọ bíi bò ó. aṣọ tẹ́ fún mi ni. ẹ ṣe máa mọ́ mi ọlọ́run á máa bùkún yín máa gbogbo ohun tẹ́ bá ń dáwọ́ lé á máa yọrí sí rere ẹ ṣe gbogbo ìgbà mọ́ mi. ọ̀rọ̀ pẹ́ dá all right darling. ẹ dàbí mọ́ mi pé èèyàn ó ní kẹ́ dúró. Bẹ́ẹ̀ ni o dákun bá ń dá dúró. ẹ rọra mà. dákun wo ìgbà tí mo ti pè ọ́ tọ́ ti lọ́n bọ̀ lèmi náà ti tọ́jú ẹ̀bùn léde o ọ̀sẹ̀ dákun bàbá ọ̀sẹ̀ ọkú ìtọ́jú ọmọ wa. ọkọ mi ẹ bá má ṣe wàhálà báyìí. jẹ́nsẹ́ ìtúwọ̀ náà ń ṣe gbogbo rẹ̀ là ń rí à ń rọ́wọ́ rẹ̀ lára ọmọ wa tá à ń rí tá a fi ń yangàn báyìí pé ọmọ rẹ̀ bí ti ń tọwọ́ bọ̀pọ̀ tí ń rówó ná tí gbogbo èèyàn ń rí ní dáadáa ọwọ́ rẹ̀ ni dákun ọ̀sẹ̀ wọn bí ìyá mi yóò dáa fún ọ ọ̀sẹ̀. àmì ẹ ṣé mo dúpẹ́ mà Ọlọ́run ló ń tọ́jú gbogbo wa náà. ẹ ṣé mà ẹ ṣé mo dúpẹ́. ọ̀sẹ̀ mo dúpẹ́ ojú òtún mọ́ túra rí o àpàdé láyọ̀ ó dà jẹ́ pọ̀ ọ̀sẹ̀ yóò dáa fún ọ kúrin o ẹ̀ẹ́dẹ̀lẹ́ láyọ̀ o. mo dáràn mo fọwọ́ ara mi ṣera mi alàgbà mo fọwọ́ ara mi ṣera mi o. ẹ fọwọ́ ara yín ṣera yín bíi ti báwọn alàgbà ẹgbàá mi ẹ̀rà mi kalẹ̀ wọ́n láwọn fọwọ́ ara àwọn ṣera àwọn. ẹ farabalẹ̀ ẹ gbọ́ o orí òkè tí a wà yìí orí òkè agbára ni o orí òkè yìí lọ́lọ́run ti ń tú àṣírí gbogbo ohun ìkọ̀kọ̀. májìkà. ẹ sọ fún wa ọ̀nà owó gángan lẹ́gbàá fífi ọwọ́ ara yín ṣera yín. ayé mi bàjẹ́ mo fọwọ́ ara mi ṣera mi. ṣáà máa bọ̀
Bọ́lá tí wọ́n ń lọ báyìí ní ìsìn. Máa bọ̀, a ní o máa bọ̀. Máa rọra ń bẹ̀ wọ́n. Sórí ibi tá a dé, ibẹ̀ ni mo parí iṣẹ́ rẹ̀ sí. Sórí, oògùn rẹ̀ abẹnugọ̀gọ̀, ọ̀sà oní òjẹ́, ewé rẹ̀ ló kù kan o. Òun rèé, aṣọ tí mo ní o rà wá ń jọ́ sí, mo ti parí iṣẹ́ sí lára. Odindi ọjọ́ kan ló lò nínú wọlẹ̀. Sórí ìyàwó àbúrò rẹ̀ tó ní ó mórí àbúrò rẹ̀ má bẹ́, òun rèé, aṣọ yìí bó bá ilé fọ́rùn kan yóò dẹ̀jọ́ àárín ilẹ̀ ni. Èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Òun rèé, gbà. Àjọrùn rẹ ó kàn o, àbúrò ìyàwó rẹ ni kò gbélé lọ́wọ́. Ẹ ṣeun bàbá, yóò dáa fún yín. Sẹ́rí ìyàwó àbúrò mi o, gìràgìrà rẹ̀ mọ̀ pọ̀, gàlégàlé rẹ̀ mọ̀ pọ̀, ìmọ̀ ń gun gbogbo wa báyìí ni. Tó bá dé alágboolé báyìí, táwọn obìnrin ilé tí wọ́n ń ṣe, yóò mọ̀ tẹ̀lẹ̀ báyìí ni. Tẹ́ ẹ bá ti ẹ̀rọ àbúrò mi bí ọ̀bà sùn ìyàwó rẹ̀ ni, bí ọ̀tọ̀ aya rẹ̀ ni, àwa gan tá a wá jẹ́ mọ̀lẹ́bí bí ọ̀bà fún wa ní nǹkan ìyàwó rẹ̀ ni. Tó báhùn ni. Tó báhùn ni bàbá, ọ̀dà báhùn yóò gbà. Ẹ ṣeun bàbá, yóò dáa fún yín, yóò dáa fún yín bàbá. Ó gbúrò gbọ́. Ẹ ṣeun mo dúpẹ́, ẹ ṣeun. Máa rọra ń bẹ̀ wọ́n. Ẹ ṣeun bàbá, yóò dáa fún yín o. Yé! Mo dárò! Ẹgbẹ́ mi, mo dárò! Ọlọ́gbọ́n ẹgbẹ́ mi máa wọ̀ mí nírọ̀. Àǹtí ìyókù mi, ọwọ́ rẹ ni mo ná sí wọ ẹgbẹ́ mi, ẹ ṣàánú fún mi. Bí mo ṣe ń lékun sí ilẹ̀ ńlẹ́jọ́ sí mi. Gbogbo nǹkan tí mo ní ni mò ń bá ọmọ fi fẹ́ ọkọ mi. Gbogbo tí mo jẹ́ fi jẹ́yàn ni mo fi fẹ́ ọkọ mi. Kí ni mo tún fẹ́ kí n ṣe? Arábìnrin, láti ijọ́ tí mo ti mọ̀ yín, ẹ lékun sí èèyàn rí. Tọ́rẹ́ eku gan wicked. Yorùbá mo sọ bọ́dá sọ mi. Tẹ́kù bá wọnú ọbẹ̀ èèyàn ó máa bàjẹ́ ni. Eku máa ń jẹ aṣọ. Ẹ ṣe bí sí èèyàn rí láyé. Ṣẹ́rí o, arábìnrin, ayé irú yín ti bàjẹ́. Bùrọ̀dá Sàámú, orí òkè la wà yìí. Ẹ má bínú. Ṣẹ́rí pé lórí burúkú ni. Bùrọ̀dá Sàámú. Ẹ má bínú. Ayé yìí ti rún bẹ́ẹ̀ ṣe wà yìí o. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni, ẹ wòran. Tọkọ-tìyàwó àwa, ẹ máa wọ́nà láti dàrí wọn rú. Kàkà tí ó bá jẹ́ wípé Ọlọ́run wá lọ bless ìyàwó, ó wá lọ rí ṣe ju ọkọ ẹ̀ lọ. Gbogbo èrò tí yín láyé ni wípé ó lórí ọkọ ẹ̀ ní, ó lórí ọkọ ẹ̀ ní. Ẹ mọ background ìyàwó yẹn sí tọkọ. Bóyá ìyàwó kàwé jọkọ lọ, ẹ ò mọ̀. Bísínẹ́sì wo ni ìyàwó tí ń ṣe látàárọ̀ ọjọ́, ẹ ò mọ̀. Ìyàwó lè wà níbi iṣẹ́ kó dẹ̀ ní lọ́kì kó dẹ̀ lówó lọ́wọ́, ẹ fẹ́ mọ̀. Gbogbo èrò tẹ̀yìn mọ̀lẹ́bí ó ní wípé ìyàwó ń lórí ọkọ ẹ̀ ní. Ẹ wòrán sí, ó wá lọ wá oògùn, ó fẹ́ fi bàyé ọmọ ọlọ́mọ jẹ́. Ṣebí mọ̀lẹ́bí kan ló lòun, ṣebí inú ẹbí kan ló ti jáde, kí gbogbo nǹkan tó ní kó dẹ̀ bàjẹ́ pátápátá. Bọ́dá Sàámú. Ẹ wòrán, díẹ̀ tọkọ wo bí díẹ̀ tọkọ ní ìyẹn ọmọ ti yé o, díẹ̀ tó ní ẹ tún faṣọ ẹ tún fi gbà kúrò lọ́wọ́ ẹ̀. Bùrọ̀dá Sàámú, ẹ ti sọ èyí tó jẹ́ òótọ́ nínú ọ̀rọ̀ yìí, ẹ dẹ̀ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Arábìnrin, ìwà tẹ́ wù yìí, ìwà tí ò dáa ni. Èrò tẹ́ ní lọ́kàn yìí, èrò tí ò dáa ni. Àmọ́ arákùnrin yìí wọ́n máa gba ìtúsílẹ̀ lórí òkè yìí. Àmín lórúkọ Jésù. Ọmọ ìjọ ti wa ni wá. A ò dẹ̀ ní fojú sunkún ọmọ ìjọ wa kankan. Lórí òkè yìí wọ́n máa gba ìtúsílẹ̀. Àmín Jésù. Orí oníbi òun wá níbí máa padà sí. Àmín lórúkọ Jésù. Nítorí tí àbìlú ara wọn yìí tó bá ti ń kúrò báyìí, ibi tí àbìlú yẹn ti wá ibẹ̀ náà ló ń padà lọ. Alàgbà ẹ dẹ́kun ẹ ṣàánú mi. Madam farabalẹ̀, abínú ló ń bọ̀, wá fara gbà bínú. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré.